tí wọ́n ti mọ̀ yín dára tẹ́lẹ̀ ṣáájú àsìkò yìí àwọn tí wọ́n tún láǹfààní láti máa wo èyí tí à ń ṣe níbí lè ní ẹ jẹ́ kí àwọn ẹni tí ṣe Tope Nautical gbajúgbajà olórin. Orúkọ tèmi ni Tope Àjàó, ìtìsẹ̀ Nautical Tope ọmọ ìyá ayé, Ọlọ́run ló mọ gbogbo tẹ́nìkan ò mọ̀ òun, àwa là ń ṣe bàbá ṣe fẹ́. Mo ní ṣò fẹ́ lówó lọ́wọ́, ṣò fẹ́ rí bá ti ṣe, ṣò fẹ́ kọ́lé ogún, fẹ́ kọ́lé mọ́lé, tó bá lówó lọ́wọ́ tó bá rí bá ti ṣe, owó Ọlọ́run bẹ́ẹ̀ ni ìwà, Ọlọ́run ló mọ gbogbo tẹ́nìkan ò mọ̀, àwa là ń ṣe bàbá ṣe fẹ́. Orúkọ tèmi nìyẹn, Alhaji Tope Nautical. Ẹni ọmọ ìyá ayé, ọmọ ìyá ayé àlàjẹ ni, ọmọ ìyá ayé orúkọ ni, bó lọmọ ayé ṣe wọnú. Ẹ mọ̀ pé tí ayọ̀ bá kú ìyá náà ló máa ń kú, so nǹkan tó bọ́ ọmọ ìyá ayé wá nìyẹn, mi fẹ́ ká fagùn lọ tó báyà lọ. Ìyá ò sí mọ́, gbogbo àwọn ìyá tó kù ìyá ayé náà ni gbogbo wọn. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ti gẹ̀ẹ́tì kò tó ṣẹlẹ̀ ọkàn. Láìpẹ́ ìní arí nílé Alhaji Saheed Osupa. Mi ò gbọ́. Láìpẹ́ ìní arí nílé Alhaji Saheed Osupa. Mo lọ ilé ọdún nìyẹn. Ẹ bá rí mi lọ́dọ̀ nílé Saheed Osupa, mo lọ ilé ọdún nìyẹn. Ẹ já o. Ẹ mọ̀ pọ̀ ọ̀gá mi ni. Ọ̀gá mi ni Alhaji Saheed Osupa lọ́jọ́ tó ti pẹ́. Ọ̀gá mi náà ni Alhaji Pasuma lọ́jọ́ tó ti pẹ́. Mo fi kọrin pé tèmi Tope mo ti ń dàgbà, mi ìṣọmọdé, mo lólòdì lágbólé orin. Bọ́mọdé kú mo ṣe bá gbà ló máa dà, ẹlẹ́gbẹ́ mo ní o, mo fẹ́ lólòdì lágbólé orin. Ọ̀gá mi Làlàbí mi Pasuma, wàláhì ọ̀gá mi l'Òṣùpá mi Saheed. Ẹ̀gbọ́n mi làwọn méjèèjì torí wọ́n jọ wà náà ni, àti pé iṣẹ́ fújì tún ti wá di àtúnbí, ìyàn ti dà àtúngún, ọbẹ̀ ti dà tún ṣe o. Àwọn ọmọlé aláyọ̀ torí pé ayọ̀ ní tiwa, ọ̀rọ̀ di káàmpù mà sí ohun tó jọ yẹn. Ẹ̀yin aláròká ẹ̀jẹ̀ lọ mi ìṣọ́nú yín, ẹ jẹ́ kó lọ bẹ́ẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣe nígbà míì ó ní bí ó ṣe máa ń ro pé bí nǹkan ṣe fẹ́ rí tọ́lọ́run á dẹ̀ jẹ́ kó máa rí bákan, bó wáyé Ọlọ́run ló yẹ ṣe nǹkan tiẹ̀. Ṣe rí Fuji music industry, àwa ti ń expect àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan pé tí ó bá ṣe pé àwọn nǹkan báyìí ò ṣẹlẹ̀, àwọn nǹkan báyìí ni ó bá máa ṣẹlẹ̀. Because Alhaji Saheed Osupa gbé ìgbésẹ̀ kan tó yẹ pé èmi gan fún ara tèmi gan wú mi lórí ṣẹ́gẹ̀tì ní àwọn ìdíjọ́ mẹ́ta ìbáyìí. We went to Pasuma house, wọ́n dẹ̀ lọ kí wọn fún ti alájà tí wọ́n ṣe aláìsí. Ṣé ló jẹ́ nǹkan òwúrí? Àwọn nǹkan wọ̀nyí tí rẹ́pọ̀ bá ti wà níwájú àwọn, ní àárín àwọn tó wà níwájú wa gẹ́gẹ́ bí àwọn ọ̀gá wa ṣẹ́gẹ̀tì, àwòkọ́ṣe wọn ni àwa táwọn lẹ́yìn náà la máa fi operate. Àwọn tó ń bọ̀ lẹ́yìn tiwa náà ṣẹ́gẹ̀tì, àwòkọ́ṣe tiwa náà máa wò ní kíkún. Ìyẹn ni ò ní jẹ́ kí iṣẹ́ fújì parẹ́, because ó ní àwọn kan náà táà náà gbọ́dọ̀ fílẹ̀ fún. Ìyàwó láti ń gbẹ́nu lé 50 ìsìn, àwọn Pasuma náà ti wà ní èjì tó wà yẹn. Àwọn olùwà fẹ́ fi fújì sílẹ̀ fún nígbà tó bá yẹ pé fèmí ìjà kò sí unity kò bọ́tì. Àwọn ìgbésẹ̀ tí Alhaji Saheed Osupa gbé lẹ́nu ọjọ́ mẹ́ta, mo rí ó really touch me bóyá irọ́ ọ̀gá yìí, ọ̀gá dáadáa ni, tó fẹ́ kí nǹkan gúnrégé, tó fẹ́ kí nǹkan lọ síwájú. Ìfàsábà tí mo ń sáré ògbé àjẹsáyé lọ́bọ̀ kan ọ̀láyé. Àwọn onífújì tí ó bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ tó bá rí pé òun ní ìṣù pẹ̀lú àwọn ọ̀gá ẹ̀, tó dẹ̀ rí pé àwọn ọ̀gá ẹ̀ ti ń sẹ́tù tó bá òun kó lánú lẹ̀ àwọn ló mọ̀ ọ́ bá ń bọ̀ gbègbè. Ìgbésẹ̀ tí Osupa gbé pé ó lọ sílé Pasuma ló ta yín ní ìdí kìṣí tẹ́ fi lọ bá ń lé. Not from day one, Alhaji Saheed Osupa is my boss. Sorry wa, kò ṣe hide. He's my boss from day one. Láti ilẹ̀ wá tí gbogbo àwọn ayé mọ̀. Are you getting me? And àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ pé mi ò fẹ́ máa fi repeat ara mi. Mo kàn lè yan orí ẹ̀ ni pé tí èèyàn bá bímọ pé ọmọ bíi mẹ́ta tí bá ti fẹ́ràn kan jù máa fọgbọ́n ṣe. Wọ́n máa yànnà náà lójú àwọn ṣẹjọ bí wọn. Bí ẹ pa àwọn náà jẹ́
bẹ́ẹ̀ pé àwọn náà jẹ́ nǹkan kan nìyẹn ṣe understand but ibi bẹ́ẹ̀ mi ṣe wà yìí oníkálukú ló mọ ibi tó ti ń bọ̀ èmi ọmọ Mùsùlùmí I was born and brought up in Mushin for me láti sọ pé jẹ́ lọ sáájú fúnlẹ̀ mi lọ́wọ́ nǹkan tó ń ṣe bẹ̀ because mo ti mà láti Saheed Osupa ń sìn ilẹ̀ ti ta sí ṣẹ́gẹ̀t ní ìgbà tá a wà lọ́dọ̀ wọn èmi bá Saheed ọtún bẹ̀ yẹn kà mọ́ wọ́n ti wọ aṣáájú yín níbẹ̀. bọ̀ wọ́n mú Muri wá bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀ wọ́n mú wá bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀ but ó ní báwọn kìíní yẹn ṣe lọ́mọ àìjẹ́rẹ́ mọ̀ pé báwo làwọn àgbàlagbà ṣe máa ń pò tó bá láṣẹ o tó bá láṣẹ o tó bá wọn bá ló lè fa àwọn olóyè ẹ̀sìn kọ́ ló bá ṣe wálé tó bá láṣẹ but èmi kàn fọ level tèmi máa ṣe ń ronú gẹ́gẹ́ bí ọmọ gbòòrò kan wípé ní ìgbà yẹn ni mo sọ ọmọ jẹ́ súnmẹ́rì ẹ̀dá ìpè kò sí kò sọ orí wá bí. kí làwọn tó ṣẹlẹ̀ ń gbà yẹn lérè fi díẹ̀. ẹ̀kọ́ tí mo kàn lè sọ pé ṣẹlẹ̀ ń gbà yẹn náà mo ti sọ fàlàyé jọ ẹ̀ mi kàn fẹ́ bí iṣẹ́ yìí bí abúlé fújì ṣe wà ń sìn bó láì bó ṣe wà mi ò fẹ́ sọ kankan tó yẹ kó máa dá tàbí trigger. mi ò fẹ́ kò sí nǹkan tó mi ò ṣe alábòsí èèyàn kò sẹ́ni tí mo lè sọ̀rọ̀ lójú ẹ̀ because mi ò ṣe alábòsí sẹ́ni kankan mo máa ń lọ tèmi ni nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn náà ṣe hide nígbà mẹ́tàlá lọ́dún Òṣùpá ńgbà yẹn Saheed Osupa Tope Nautical Muri Thunder bọ̀ level tí ọ̀gá wa gbogbo wa bá ṣe wà á kọ̀ọ̀kan yẹn náà la ní family le la fẹ́ jiyàn nílé ayé wa tàdé tí wò pé Alhaji Saheed Osupa yìí Ọlọ́run God sent fún wa ní tó yẹ káà náà lè ní ládàá ní Fuji industry tó lè fi lé wa dájọ́ pọ́lọ́ wọn kékeré ni àwọn náà ṣe mú ní mọ́ ìpè náà ọ̀wọ́ kìíní kan ṣùgbọ́n gbàdá dẹ̀ máa débẹ̀ débẹ̀ pé ẹyọ kan tó fẹ́ràn bẹ̀ náà yọ fúdá ẹbí kí àkíyàn ra ṣàwámà fún yàn ni kò ti kàrámọ̀ ṣàwámà gbọ́dọ̀ gbogbo ẹ̀ wà nú ẹ̀ chicken wà nú ẹ̀ kò dẹ̀ gbé dọ́dọ̀ ẹ̀ kò dẹ̀ ra yọ dog inú ẹ̀ kò dẹ̀ ọtí dọ́gì ayọ́pọ̀ dọ́gì lọ́fẹ́ jẹ so afẹ́tù yẹ kí gbogbo a máa jẹ òun láláyé ń ṣe fún Muri yẹn òun ló dẹ̀ bí gbogbo wa nílànà ti Fuji so yẹn tó ṣáájú àti fi ẹ̀ náà làwọn èèyàn rí bí ẹ̀ pòun lo ìyẹn Thunder kò sọ ọmọ Òṣùpá tí òun rí kọ ìyẹn Thunder bẹ́ẹ̀ ni ó ti àwọn tó wà ní Ọ̀fà ó ta àwọn tó wà ní Ìbàdàn kò sí ọmọ olódò kankan ní tẹ̀lé Òṣùpá ọmọ tẹ bá rí tó bá tẹ̀lé Òṣùpá pé òun kọ Fuji gbèsè ẹgbẹ́ kan ní kó wá kọrin fún yín tó bá kọrin fún yín bóyá ẹ̀ ní ṣe kò sólódò ní gbogbo wọn kò sí èyí tí òun rí kọ bọ̀ èyí táláyé ṣókèsì fáwọn èèyàn ni wọ́n rí òun náà dẹ̀ ń gbẹ̀gbẹ̀ wọn yàn lòun lọ́ọ́ àwọn èèyàn sáré lọ rọ́ọ̀ṣì lọ́nà jẹ́ bí ṣàwámà. àbó òun fẹ́ mo ní kojú èyí yòókù lọ ni lágbèékalẹ̀ ní gbogbo ẹ̀ láfijọ. oníkùlù mọ̀ọ́ká àwọn tó ń gbọ́ Tọ́pẹ́ náà ti pẹ́ kọ́ lọ gbá náà wò gbogbo alágbọ́n bíi fà gbogbo alámọ̀ bí ọ̀pẹ̀lẹ̀ you understand so mi ò rò bẹ́ẹ̀ but sharing opportunity ni gbogbo aláyè but advantage pé aláyé máa ń pariwo ẹ̀ lẹ́ni show yẹn débi pọ́n tó fún láìtẹ̀ tó fi ń polówó ẹ̀ káàkiri ìwọ́n táwọn èèyàn bá rí náà máa rà ìyẹn èmi ò lè parọ́ ohun mi máa bó ti ṣe o ìyẹn pín ṣe mi pé nǹkan tó yàn ṣe fún years tí ò change tí wọ́n dẹ̀ ti ń lọ́gbọ́n bímọ tó yẹ pé ṣé ẹ̀ náà làwọn ọmọ ẹ̀ lè fi jẹ tó ní excuse fún yàn kí n tẹ̀ sọ láì tó. ìtẹ̀sọ̀ yìí ọdún mélòó sẹ́yìn báyìí. ó ti pẹ́ o. àwọn bàbá ló ṣẹlẹ̀ years ló ṣẹlẹ̀. ó ti pẹ́ o nǹkan tá à ń sọ yìí ti ń lọ bí almost bí 10 years o even more than that tẹ́mi ti kú òní mo sọ o. gbọ̀ngbà tó ti ṣẹlẹ̀ ó ti pẹ́ o gbà tó ṣẹlẹ̀ yẹn gbogbo wa náà àti ìṣèjú rẹ́kọ̀dù mẹ́ta sí méjì ló ń gbà yẹn. Tọ́pẹ́ ṣe confirmation Muri ṣe optimism àti ìṣèjú nǹkan báyìí lọ. Mo sọ pé àwọn ìgbà tá a wà tá a gùn tán tí ìyàṣẹ fún wa olórin ni wà á lọ́mọ báǹdì o ọ̀tẹ̀ yìí ọ̀gá wa láwà tá a bá lọ sí jọ́ǹpù wa bíi méjì kan ọ̀gá wa máa lérí ọ̀tún ọ̀sẹ̀ ẹ̀yìn ọ̀gá wa láwà ẹ̀kọ́ tẹ̀ bá bu
kò sí tiwa náà kàn fi máa gíṣe káwọn èèyàn ní pé Tope Nautical. Alhaji Mushin nẹ́ẹ̀tì dìde Mushin náà bí ń sí. Bẹ́ẹ̀ Adẹ̀ ní olórin Mushin bẹ́ẹ̀ tó náà lórúkọ ìyẹn Alhaji Ọ̀sán Pasuma. bẹ́ẹ̀ Kí ló tẹ̀ ẹ́ jókòó sí bèsì tó yẹ pé ẹ wá fi Mushin ẹ̀ lọ sáyé gúnlẹ̀ kí ló ṣẹlẹ̀? ẹ ṣòrí rẹ̀ it's a good question. Ṣé rí èmi orientation music ló bẹ̀rẹ̀ láti ṣọ́ọ̀ṣì. Ó bẹ̀rẹ̀ láti ṣọ́ọ̀ṣì. Ṣé o understand? Ṣọ́ọ̀ṣì ni mo ti bẹ̀rẹ̀ orin. Bí mo ṣe nígbà ẹ̀ báwo lórí mi ṣíṣe máa ń kọrin orin wọn máa ń fẹ́ jọra wọn. Mo ní àbí looking for something tó mọ ikú máa wà unique tó máa jẹ́ fújì yẹn lọ. Ẹ mọ wáyé tí mo yí kọ́kọ́ gbé yín lọ pé ṣọ́ọ̀ṣì mo ti bẹ̀rẹ̀ music. Ṣé rí ní ṣọ́ọ̀ṣì a máa ń make orin, a máa ń compose orin, a máa ṣe arrangement spring, a máa ṣe guitar, a máa ṣe arrangement. So àwọn kò ń ṣe practice táwọn ọmọ ní fújì máa ń practice ní normal ṣe ń ṣọ́. So èmi ti ní orientation yẹn. Me I come dey look for unique something. Fújì náà ni o but tí ò ní sound bí gbogbo wọn ṣe ń sound yẹn. Gbogbo àti mo dẹ̀ sọ fún yẹn tí mo ní mo yọ ọmọ mi ṣe ní mí yẹn. Lẹ́yìn ìgbà tí mo sí mi kú ni mo di ọmọ ọ̀tá ò fúlì o ni mo wà ń ta o. Ìgbà tí mo sí mi wà ilé ni mo wà o. Children home school ni mo lọ as a boarder nìbàdàn lóríta challenge. Just that. So èmi wá máa ń lọ sáde gúnlẹ̀ torí máa ń káàkiri ọmọ ìgboro ni mí. Orí bó ṣùgbọ́n sí máa ń kọrin ó yàtọ̀. Mo try láti fẹ́ mọ bọ́n ṣe ń ṣe nǹkan tí wọn tó fi rí báyìí. Mi ò ní àǹfààní àti súnmọ́ wọn gbà ẹ̀. Bọ̀gbà tó lọ́n bá mi ṣe tó ṣe pé wọ́n ṣe record kan, wọ́n ṣe live kan lẹ́yìn record master plaza tó ṣe yẹn. Tó fi bá àwọn olórin wọ́n kàn gbé wọn wá sí Mushin ní ṣáàdù ládùúgbò tiwa. Èmi kan fúnra mi lọ bẹ̀ mo lọ introduce ara mi. Èmi mo sọ fún Òṣùpá kọ́ ló fún mi second Òṣùpá nígbà yẹn because gbogbo táwọn èèyàn fi mọ̀ mi second Òṣùpá ni. Èmi mo sọ fún pé èmi ni second Òṣùpá. Wọ́n dẹ̀ gbà bẹ́ẹ̀. Níjọ́ náà lọ́hùn. Lọ́jọ́ náà lọ́hùn. Wọ́n dẹ̀ gbà ajá ó ráyè mi ọmọ mi second side don bí nìkan second Òṣùpá ó dẹ̀ gbà bẹ́ẹ̀. Ìgbà tó wáyá ẹ mọ̀ pé yóò máa gbọ́n sí ní ìṣe. Mo rẹ̀ mí náà ráwọn tó lè help mi sọ pé mo fẹ́ ṣe record this and that. Nílò láti máa ṣe kàn bí kankan. Lẹ́kìnní náà ti jẹ́ kó mọ orúkọ mi because kò sí irọ́ kankan ní tí ọ̀bẹ máa fọwọ́ bò wọ́n gẹ́gẹ́tì all na packaging. Jẹ́ kó orúkọ fẹ́ emergency kì í jẹ́ kí n capitalize lórí Tope Nautical yẹn. Tope Nautical kí n má fi nǹkan kan sí. Wọ́n ti mọ̀ nígbà ọmọ Òṣùpá ni mí. A gbé Tope Nautical jáde. Àṣẹ record confirmation àwọn èèyàn dẹ̀ gbà gẹ́gẹ́tì tí mo tó bá tí èèyàn bá ń tẹ àwọn ibì kan nídìí ní industry àwọn èèyàn tó wà di music ó ní àwọn nǹkan tó máa bá yọ̀ sọ. And as at that time ó lójú nǹkan tí èèyàn wà bold láti sọ tàbí láti ṣe ṣe understand. So nígbà tó fẹ́ ṣe album yẹn àwọn èèyàn náà nàìjíríà yẹn Tope Nautical ó dẹ̀ lọ. Nǹkan tí mo ṣe dúró sí Mushin ni mo sọ fún yẹn o. Kí n tó kúrò nínú Mushin, Pasuma has been a good person to me, not èmi nìkan, to every artist tó wà ní Mushin. Ṣẹ́gẹ̀t. Tí ẹ̀ ń rí ilé ẹ̀wọ̀. Dáadáa ni. Tó yẹ pé àwọ̀ lásán. Tó bá ti wọ bẹ̀ báyìí o máa rẹ́rìn jáde. Èmi bí mi ti ṣe wà yìí èmi ń ṣe pàtàkì ní Mushin. Àìmọye kéèsì gbọ̀ngàn sí wádẹ́lì ní pàtó ti bá mi ṣètò. Torí tí bá ti ṣe nǹkan tó fẹ́ ṣe báyìí pàtó ti wá kókó ní Mushin tí ń gbé sọ̀rọ̀. Ó yẹ lọ sílé pàtó sọ̀rọ̀. Àyè ìgbà tó máa fi kíní géètì sọ̀rọ̀ ẹ̀ ta ló wà bẹ́ẹ̀ èmi ni. Pàtó dẹ̀ máa yanjú kéèsì yẹn because àwa ṣe pàtàkì ẹ̀. Pàtó wá níjọ́ kan pàtó pé lọ bí ọ̀pẹ ṣé orin ló fẹ́ kọrin àbí o fẹ́ máa jà wàá kọrin léde wọ́n á lójú ti fa wàhálà lọ́la. So has been a good brother to me, a good bro since day one, even before kí n tó lọ pé jẹ́ lọ check nǹkan tó ń ṣe lájẹ́gúnlẹ̀ because èmi náà wá káàkiri. I'm just looking for something unique tó pé
nígbà tí ẹ wàá rí nǹkan tí ẹ fẹ́ dára lọ́dọ̀ Òṣùpá ń gbà yẹn mo ní nǹkan tí mo fẹ́. nígbà tí wọn ò ṣé ká ní wọn ò tì í síwájú dáadáa pé ẹnìkan náà ń project. nǹkan tí mo kọ́ lára Òṣùpá sì wà lára nǹkan tí mo kọ́ lára Paso ó wà lọ́wọ́ mi because music tá à ń ṣe náà collective idea la fi ń ṣe you understand wọ́n fún mi ní nǹkan tí mo fẹ́ èmi get nǹkan tó fẹ́ lọ get mo mọ bó ṣe make orin orin Òṣùpá fún wa confidence láti compose ọ̀rọ̀ kò nídìí ẹnì kankan àwọn producers bá bẹ iṣẹ́ tí wọ́n bá bẹ̀rẹ̀ sí kọrin fún wọn akọ́kọ́ sún mẹ́rin àwọn bá mọ̀ pé iṣẹ́ làwọn fẹ́ ṣe táwọn kan bá fẹ́ compose ní fún ẹ wọ́n á jẹ́ kó dán mọ́rán tó rọ́mọ̀ pé wọ́n táwọn fẹ́ kọ́ fún ojú dáadáa so mo rí nǹkan tí mo fẹ́ lórí Òṣùpá mo rí nǹkan tí mo fẹ́ as in kéèyàn make good Fuji pure Fuji music tó ní meaning kó throw message with item with another dimension to look like crossover. I get it because gbogbo iṣẹ́ yìí náà ní method mo rí nǹkan tí mo fẹ́ the only nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan yẹn nìkan náà ló yẹ kí n sún mẹ́rin díẹ̀ check it ní ọba get nǹkan tó get náà á ṣàṣókè ìṣẹ̀ so that's it so for Pasuma is Alaye has been a good person too not èmi nìkan sí gbogbo artist mi ṣe àbẹ tó bá because ìwọ tó bá dé ní Pasuma rí kò àwọn èèyàn mi kan táwọn èèyàn kan máa ń pariwo Pasuma tẹ̀ ń sọ yìí bí gbogbo àti wàbí tó bá débi tí ó máa dẹgbẹ́ gbogbo wa ni wọ́n máa bá gbogbo àti wọn máa ṣeré ni ìwọ tó bá dẹ̀ ti rí lórí tí ò bá wa lọ síbi tó wà kò rí tí ẹ rò tó bá ti dé náà lórí ẹ so everybody lẹ́kọ̀ọ́ iṣẹ́ ọmọdé everybody ló mọ ibi tí bàtà ti ń ta lẹ́sẹ̀ stay with Pasuma and all that èèyàn ti dàgbà náà kò yí sí kí ọ̀rọ̀ pé aláàjì ẹ̀wọ̀n ṣẹlẹ̀ ń sì gbẹ́ sanwó school fees àwọn ọmọ ẹ bá ń sọ ìwà pé Saheed Osupa ń sìn aláyé ẹ̀wọ̀n ṣẹlẹ̀ ń gbẹ́ sanwó school fees ọlọ́mọ àyàká rẹ̀ kò ṣe pé ojú kan tó lè ṣe lọ but ẹ̀yin àgbàlagbà yẹn níbi gẹ̀rẹ̀jẹ̀ là ń bá gbà ṣẹ̀dẹ̀ mọ̀ pé ibi gẹ̀rẹ̀jẹ̀ àbí bóyá bí ńláńlá dẹ̀ so nǹkan tó tọ́ sí mú ló tọ́ sí mú òkú ọrùn yẹ fún adìyẹ so gbogbo wa náà àwọn àbàṣe fẹ́ ga ni kọ́lọ́dẹ̀jẹ̀ káka nǹkan tó wà ọ̀dẹ̀ nípa wa fọ èmi tẹ̀ láì bí Fuji industry ṣe rí ìsìn kò sínú kò sí kankan kò sí gbogbo ẹ̀ ń dùn lọ́ba ẹ̀. báwo lára ẹ̀yà tí mo rí. àwọn èèyàn kan máa ń sọ pé Tope Muri ẹ lè béèrè lọ́wọ́ Muri sì kó sọ pé wọn àti Tope jà láéláé torí pé mo lọ program kan lébi lórí Fresh FM táwọn kan ń pè kan tó sọ náà nìyẹn nígbà tí Muri ò ní jazz nígbà àkọ́kọ́ fún ọmọ ìgbà tí mo ní mo sún sẹ́yìn lọ́dọ̀ Alaye Saheed Osupa gbà yẹn kò pẹ́ tí mo kú ń bẹ̀ náà ni mo gbọ́ pé Muri ń bú Alaye Saheed Osupa checket nígbà yẹn ara mi ò wá gbà mo wá bẹ̀rẹ̀ sí máa ṣe àwọn kankan bíi kí ẹ̀ máa dáhùn lóhùn làwọn èèyàn fi lérò pé bóyá à ń jà gbà ẹ̀mí àti òní nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn náà lèmi náà pàtó mo lè ṣe bíi how many times náà ó pọ̀ báyẹn náà nǹkan ọgbẹ́ ni tí ẹ kú lórí ẹ̀dá ẹ fèsì career because a good musician and a place to go for play nǹkan tó yẹ there is a lot of things tẹ́ pé a ní láti use music fún sẹ́wọ̀n there is a lot of things a ní láti fún yẹ encourage àwọn pé ìwọ tó ṣọlẹ̀ tó ń ṣiṣẹ́ ó dábẹ́ o ṣiṣẹ́ ló ń jàre ìṣẹ̀lẹ̀ a ní láti jẹ́ káwọn èèyàn mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nílùú wa bá ń da gbogbo lọ sókè o àwọn tọ́jú wa lọ tọ́jú wa wọ́n lè ti máa fún ní bá àwọn ìjọba wa sọ àwọn náà sọ tiwa náà so there is a lot of things that the fi music yìí ṣe that the fi jèrè ẹ̀mí yàn báwọn onígbàgbọ́ bọ́n ṣe fi bíbélì jèrè ẹ̀mí àwọn èèyàn báwọn onímùsùlùmí bọ́n fi kùránì jèrè ẹ̀mí àwọn èèyàn pé a lè fi through message and tell them current affairs bó ṣe ń lọ and all that kákọ̀ọ́rí ìfẹ́ ẹ̀wọ̀n ìdókòó láàrin so. Alhaji
Sorry sir, mo fẹ́ yà bàrà díẹ̀. Ìbéèrè mi ní ṣe pẹ̀lú nǹkan tí àwọn olóyìnbó ń pè ní music evolution. Ní May 29 ọdún yìí tí ṣé àpèjẹ ní ká pè ní kí ni àjọyọ̀ tí àpèjẹ tí wọ́n ṣe fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní Àbújá. Mo kíyèsí pé ìgbà àkọ́kọ́ nìyẹn tí a máa ní olórin Fuji ní nǹkan tí àwọn olóyìnbó ń pè ní national stage. Ìbéèrè mi ni pé lákọ̀ọ́kọ́ báwo ni ó ṣe rí lára yín pé ẹ rí irú èèyàn bẹ́ẹ̀ yẹn ní ìpele ibi tí wọ́n ti ń kọrin yẹn? Ìkíní. Ìkejì ni pé ààrẹ tẹ́ bá mọ ààrẹ wa Bọ́lá Tinubu, ó jẹ́ iṣẹ́ àwọn táwọn pè ní DJ. Ó wà nínú àwọn iṣẹ́ tó ń ṣe nígbà tó wà ní kékeré tó fi ń ránra ní ilé ìwé nígbà yẹn. So gẹ́gẹ́ bí olórin, kì í ṣe bí onífújì nìkan, gẹ́gẹ́ bí olórin, kí ni àwọn nǹkan tí ẹ̀ ń retí láti ọ̀dọ̀ ìjọba wọn fún iṣẹ́ orin lórílẹ̀‐èdè wa, pàápàá nílẹ̀ Yorùbá? Ṣé rí àwọn nǹkan tá à ń retí pọ̀? Mo lè bí pé díẹ̀díẹ̀ kò gẹ́gẹ́. Ní ìsìn ààrẹ wa gangan Bọ́lá Ahmed Tinubu, Fuji fans ni wọ́n like Alhaji Sikiru Ayinde Barrister gan. Ọlọ́ba àtẹ̀wọ̀sá ẹ̀fẹ̀ rẹ̀ even before K1. You understand? Ní ìsìn Máyégún ló wà ń bẹ̀, ọlọ́jẹ́ àrí wọn pẹ́. Mo dẹ̀ rí pé báwọn ṣe wà níbẹ̀ yẹn, ọlọ́pọlọ èèyàn ni Alhaji Wasiu Ayinde. Àwọn question tẹ́ ẹ̀ bí mi léèrè, mo ní ìgbàgbọ́ páwọn náà ti máa gbé àwọn ìgbésẹ̀ kan tó máa fẹ́ jẹ́ ká wa onífújì ká jẹ àǹfààní wípé èèyàn tiwa ló wà bẹ̀, àsomọ́ lágbájá yìí. Òun ni ara àpẹẹrẹ tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan wípé àpèjẹ. Ṣé mo pé onífújì kankan kò bá ààrẹ ìlú wa jókòó báyà ṣe irú nǹkan báyà rí? Ìyẹn tiẹ̀ lè ti wá pẹ́ díẹ̀ o. A tún fẹ́ rú nǹkan báyẹn tó lè ṣe fújì láǹfààní. Bóyá ṣé mo pé bá ṣe wà yín sìn àwọn ẹgbẹ́ onífújì, àwọn ọ̀gá wa náà lè sọ yẹn. A ní president, a ní governor ní each state. Alhaji Wasiu Ayinde bá bá wọn sọ̀rọ̀, wọ́n lè kọ́lé ẹgbẹ́ fún wa tó sì ilé ẹgbẹ́ lásán tó máa ní studio tó máa láǹfààní pé tó máa fún àwọn ọmọ tó tún fẹ́ kọ fújì ní àǹfààní pé òkè wọ adìtẹ́ẹ̀tì ọmọ kan tó wà talented, ó yẹ jẹ́ ká ṣe mọ́rú ẹ̀. Ẹ̀yẹ ká torí àwọn èèyàn tó ń kọ fújì yìí pọ̀, ẹ̀yẹ ká wọ studio kó show talent ẹ̀ torí ẹ̀ páwọn èèyàn dẹ̀ rí. Ọ̀nà tó lè gbà help wa ó pọ̀ bọ̀ tèmi ò ní mọ̀ọ́sì láti sọ ṣe star because àwọn tó jẹ́ bàbá wa wọ́n tún mọ́ ààrẹ orílẹ̀-èdè gan. Ìyẹn pé bí ilé ìlú àwọn náà máa gbọ́ kọ́lọ́mbà àtúnlù ìṣe gbogbo nǹkan tó le kọ́lọ́dé ó dẹ̀rọ̀. Ààrẹ orílẹ̀-èdè wa náà Bọ́lá Ahmed Tinubu ọmọ olódòdó kọ́lọ́n wà pẹ̀lú wọn, kọ́lọ́n bá wọn ṣèlú yìí, báwọn aláṣepọ̀ bá wọn ṣe kọ́lọ́n jẹ́ kán ṣe láṣeyọrí lágbára Ọlọ́run. Mo believe pé wọ́n ṣe jẹ́yàn wa tọ́dẹ̀ tó jẹ́ ọmọ Yorùbá yìí tọ́dẹ̀ tó jẹ́ Fuji fans. Mo believe pé true Alhaji Wasiu Ayinde olórí ọmọ bá gbogbo Ìjẹ̀bú là pátápátá Máyégún ìjẹ̀lẹ̀ra kẹ́mi lágùn kọ́lọ́jà rí i pé mo believe pé àwọn náà wá bá wọn sọ á dẹ̀ ṣe nǹkan tó lè ṣe fún wa nípa fújì. Á jẹ́ káwọn èèyàn lè máa wo fújì because àwọn story kan wà tó pa máa rí jẹ́ kó máa ń bàyà ló jẹ́ believe pé bank manager ó lè like fújì ṣá, ó lè like fújì kó rọ pé fújì kó ní fújì artist tó ń gbọ́ tó dẹ̀ pé táwọn ọ̀rẹ́ ẹ̀ bá mọ̀ bí náà tó pé corporate body ni wọ́n ó lè tọ́jú sticker kìíní fújì ẹ̀kọ́ bàbá mọ̀ pé nǹkan tó ń gbọ́ ni torí tó gbọ́ tó bá ti ń gbọ́ fújì wọ́n lè máa fojú pé òun máa ní ìwà ọ̀tá lọ́wọ́ náà kò rí bẹ́ẹ̀. Èmi kan gba mi fẹ́ kọ fújì, wọ́n béèrè lọ́mi pé mo fẹ́ kọ ní fújì lóhùn mi kan, wọ́n lọ mọ̀ ọ̀tá ló ń kọ fújì. But it depend on bí kálukú bá ṣe gbéra ẹ̀ tó bá yẹ package mi ò bí ṣe wà mi ò gbọ́ ìbò but ability to communicate tó bá ti sọ ìbò tó lè jẹ mímu lọ, I will ask you to come down to my level so that a lè máa gbọ́ra wa lé.
so kò sí nǹkan tá a lè ẹmu nǹkan táwọn èèyàn ti fi fújì ṣe so iṣẹ́ gidi ni ó dẹ̀ lọ fà ó dẹ̀ fẹ̀ gan so àwọn àlewà náà ń gbọ́ àtàwọn tó súnmọ́ wọn àtọ́lọ́ba fi rán wọn kàn ṣe fún wa. ẹ ṣe púpọ̀ sà ìbéèrè tèmi ni pé ibo ni ọpọ́n orin fújì sún Tope Nautical dé báyìí. ṣé ibi tó ìlú tí mo ti lọ. tó ọpọ́n orin ibo lẹ dé báyìí ibo la bá ṣe orin dé. kò yé mi. nílùú láwo láṣeyọrí ní dáadáa. ní dáadáa ẹ jẹ́ ká máa dúpẹ́ because ẹni tó bá ti kú ní tiẹ̀ gbé ẹ jẹ́ ká kọ́ dúpẹ́ náà pé àti ẹ̀wà ní àwọn tí wọ́n ń kà kù alihamudulilayi 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 rabbil alamin ẹ jẹ́ ká dúpẹ́. mo ti lọ South Africa mo ti lọ Ghana mo ti lọ Dubai mo ti lọ gbogbo àwọn nǹkan wà jẹ́ pé mo ò ní sọ bí tó lẹ̀ kó máa ṣẹlẹ̀ lọ́dún yìí ṣáàlà because Yorùbá bọ̀ wọ́n ní nǹkan tá a bá bò òun ló máa ń ní oṣù táwa yìí sì ló máa lọ sí Egypt wọ́n máa balẹ̀ bí Kenya àti bábọ̀ láti Egypt wọ́n náwọn ilé gbà máa ṣe ṣó ní Egypt ní October 1st ẹ̀ máa ti lọ láti bí 28 so ti bá bọ̀ láti Egypt máa ṣe ṣó mẹ́ta ní Egypt máa ṣe méjì ní Kenya àwọn African country ni àti ń lọ ti pẹ́ ní ti dé London ní mo pé láìpẹ́ jọ àwọn àdélé ìsinsìn àti ilẹ̀ Amẹ́ríkà náà. fáwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ yín tó ń wò yín lamẹ́ríkà tó ń wò yín London kí ni ẹ fẹ́ sọ fún wọn nípa bẹ́ẹ̀ ṣe ń gbòǹgà àti wà ń bẹ̀. àwa ń bọ̀ wọ́n mọ̀ àwọn kan mọ̀ wá bọ̀ má ti kà bọ̀ lẹ́nu òun mọ̀ kan ìfẹ́ kéèyàn jẹ́ àwọn náà mọ̀ pé àtọ́pẹ́ máa ń mọ̀ ẹ̀yà kí àwọn ará London kan mọ̀. kí ni àti ẹni tí a wà ní agbọ́n èlé ní olórin fújì tí ayé mọ̀ dáadáa ni yà sí pé ẹ ti fi orin ṣe fara àti ìgbórin láti wà láti ń bá kí ni bọ̀. ẹ ti gbórin kẹ àwòyà ẹ jẹ́ ká. Tope Nautical àti Jamuludu gbogbo àgbàdo jẹnẹrálì ní ti ilé tó kó àkàn tó fi ọjọ́ yìí nínú lùkún ajẹni tọmọdé tàgbà fẹ́ o ọmọdé ẹ ṣe agbára àgbà ẹ ṣe o tónílé tá a lẹ́jọ́ gbogbo ìmú wa kẹ ṣe ẹ wò mí ṣùṣù tẹ sọ pé mi ló kọ o amúlùdùn gbogbo alágbàdo mo mọ̀ lórí authority mo dúpẹ́ ẹ wá wọn ló Jamuludu lágbàdo kò tẹ̀ jẹ́ àrímúmi ṣàgbàdo wa kéré ni first class ọba máa lọ jẹ́ o àwọn olóyè gangan wọ́n ní lẹ́wù so wọ́n ní lẹ́wù wọ́n tún jọ bá bomi lọ ìdàgbàsókè tó ń bẹ ní ìlú àgbàdo tọrẹnu kọ́ kọjá kéré mi ó yá máa wò mí bí jẹ́ ń ṣe èrè mi ẹ wò tó bá jẹ́ torí ó ní oṣù problem o but. ní méjì mẹ́ta mẹ́rin àwọn mẹ́rin rẹ̀ ti ṣe báyìí. wọ́n ti ṣe tó 15. mẹ́ẹ̀ẹ́dógún. bẹ́ẹ̀ wọ́n pe kíni ní limelight ní èdè òyìnbó ìgbà wọn ni èyí tẹ di ẹni tí ìlú mọ̀ ọ́ ká. ìgbà tí mo ti kọrin náà ni album mi ti tà because confirmation àtìgbà tí mo ti ṣe confirmation bàbá yẹn lọ ti gbọ́ mi bọ̀ eléyìí tí mo rí ló really help me jù òun ni sanction. ta lẹ sanction gbà náà lọ́hùn. yẹ́nì tí mo sanction tí mo kọ ẹ̀ máa gẹ́tí ẹ̀ gbọ́ it's like when person accept to be my guest tó wá fẹ́ máa jẹ́ tèmi for example mo fẹ́ fo ìbò sọ̀rọ̀ o mo jíṣ father and accept our marriage o ṣùgbọ́n mọ́dún wọn ní kó máa párò lọ ṣùgbọ́n sátọ̀wọ̀ ògbóró bá ní pé kẹ sanction òun ẹ gbìyànjú kẹ dáyọ̀mọ̀ lọ sọ fọ̀rọ̀ lẹ́fun tí ẹ wò pé sanction tèmi sọ gbogbo oríṣiríṣi ṣẹ́ni sanction àwọn olóyìnbó ọ̀tọ̀ sanction street lèmi sọ pé ọ̀gbẹ́ni sanction dáyọ̀mọ̀ nígbà ogun ohun ọ̀tẹ̀ pẹ̀lú dúkù rẹpẹtẹ lágbolé fújì tí ó tiẹ̀ fẹ́ẹ́ fà yín lápò ya tó fẹ́ẹ́ fà yín tàn ya kí ni òun tẹ̀ ẹ̀ rántí rẹ pé gbàtọ́ tẹ̀ ẹ́ pọ̀ gbàtí arábàbí àtolúfimọ̀ bí òṣèlúfimọ̀ mi ṣe arábàbí because mi ò fẹ́ ní iṣu pẹ̀lẹ́ ní eléré kankan ẹgẹ́ ní òṣèlúfimọ̀ gbà ẹ̀ ó fẹ́ rí ìdàgbé pé Tope Nautical àwọn kan rí mọ́ nígbà ẹ̀ ní òṣèlúfimọ̀ ní ṣe arábàbí bọ́ bàtàlájọ àṣàlàbí tó ń dá ọ̀gá ńlá sílẹ̀ èmi ní first Fuji artist ni wọ́n kọ́
tí wọ́n kọ́ yọjú pé ẹ̀gbọ́n kan bá ti ṣe báyìí àtọ́wọ́ àwọn àṣẹ bìkọ́ sí pé ṣe sọ wáyé tó ṣe sọ ní wípé nǹkan tó ń ṣe ládùúgbò ni tíkẹ́ẹ̀tì ọmọ mi ṣe ni mo fi ṣe kí ni mo fi wọlé because kí ni ẹ ti di fashion báyìí tó bá ṣe olúfimọ wọn ní mọ̀ fún ọmọdé kan tó bá ṣe arábàbí wọn ní mọ̀ fún ọmọdé kan ọ̀tẹ̀ náà dẹ̀ ní gbogbo kò lè múlò síwájú bá ṣe forget ọgbà tí bá tó bọ́ sẹ́gbẹ̀ pé ọ̀gá àlà ẹ̀jẹ̀ àwọn ṣe lé ìlọ ilé ìṣiṣẹ́ sọ tó bá bí mi léèrè pé kí ló dé màá ní nǹkan tó ń ṣe ládùúgbò mi. mo ṣe solidarity lè ṣe. so ó pè mí gbàgbọ́dẹ tó rí pé abúlé fújì ọlọ́run ti jẹ́ káwọn ẹ̀gbọ́n wa wọ́n calm down pẹ̀lú ara wọn. wọ́n ti gbé sánlẹ̀. kí láti fẹ́ máa dúró ẹgbàá mi kí láti fẹ́ máa dúró sí so ẹni eléré náà tó jó ní fújì àwọn oníjùjù tó bá rí pé oníkùrùkùrù ń bèkan pẹ̀lú àwọn ọ̀gá ẹ̀ lọ́ra fàìdí àyọjú sí wọn ẹgbẹ́ ìwọ̀n fún wọn náà sọmọdé tí ń dàgbà. ṣùgbọ́n nǹkan sọ láìpẹ́ pé tí ò bá sí orin ọ̀tẹ̀ tí ò bá sí orin òwe ó ní orin fújì ò ní tẹ̀síwájú o nítorí pé òwe lẹṣin ọ̀rọ̀ náà ní ẹṣin òwe ohun táwọn kàn ní bá dé ni pé káwọn máa lé ẹ̀mí ara wọn káàkiri ṣùgbọ́n má kọrin òwe má kọrin ọ̀tẹ̀ bí ẹni fa ìfàsẹ́yìn bá iṣẹ́ tẹ̀ ń ṣe ni o. ó má lọ di sọdíìkì ó ti lọ́gbọ́n jù ìwọ ló gbọ́n jù àgbọ̀ngbọ̀tọ̀ àwọn ọlọ́gbọ́n àwọn àmọ́lọ́gbọ́n gọ̀ ìwọ ló gbọ́n jù ọgbọ́n kò máa sẹ́ni tí ò gbọ́n o afẹ́wò òbí tó fẹ́ bá dé làwọn ọ̀tá mi máa ń sọ wá ní pé ẹ filẹ̀ á tó tẹ́ ọmọ má lọ ọ̀gẹ́ tó yẹ kó máa ṣe é kí o má lọ ṣe ìtanú sẹ́ni tó yẹ kó gbà fún má lọ gbé wọn débẹ̀ tó ráyé burú gan o ṣàlóná lò ọmọ má sọnù ẹ o tó bá bí ẹ léèrè kó sọ fún ọ̀hún pé ó ti lọ wọ́n ti yọ bóyá wọ́n ti yọ ó ti lọ wọn lè dá padà sọ pé ó ti lọ ẹjẹ sọ ọkọ fún yín lóòótọ́ tí ò bá ti controversial lóore kò ní fi bẹ́ẹ̀ dùn ṣùgbọ́n ká máa fi ní búra wa ká máa fọlá búra wa àwọn wò lá encourage ẹ kọ́mọ kékeré léré kó má lè gbà wípé àtọ́lọ́ba ti help ẹ̀ kó má lè gbà wípé àwọn ilé ìjò lọ kóun náà máa sọ̀rọ̀ pé kò sí nǹkan tó fẹ́ fowó ṣe tó mọ̀ fowó ṣe ayé ìgbà tó ń fóun lówó yẹn òun sì ṣe kinní ni kò dáa ó ti àwọn tó ń kọ black hip hop gan wọn máa ń respect ara wọn tí wọn pé nígà ni gbogbo wọn yes now nígà ni wọn bọ wọn bí wọn bí fúnṣọ ṣe wáyé kó gbọ́dọ̀ ní Rockefeller kó máa fúnṣọ kó ní bóyá ó ní bí Jay-Z lórí ti lè mọ orí ìfáàsì pé Rockefeller kó gbọ́dọ̀ ní kó máa tọ́ bá kíra wọn ó ní báyìí máa fúnra wọn respect tiwọn náà kò bí àti gbọ́dọ̀ ṣọ́ọ̀bù náà pàrọ̀ àwọn kóun náà máa ṣe báyìí ó ń dọ́gbọ́n bá ọ̀ nìyẹn ṣẹ́gẹ̀t a ní láti respect ara wa ẹgbà bí controversial every olórin ló mọ bó ṣe ń play game ẹ nípa controversial ẹgbà ló mọ bó ṣe ń gbé wá ìgbà mi bẹ́ẹ̀ kan ní ìbúngbà kan tí mo ní pé season greeting fáwọn olólùfẹ́ tó ń fẹ́ mi fẹ́ rere ṣùgbọ́n àwọn tó ń pẹ́ gan mi ọ̀sà fún gbogbo wọn àti kòkòrò bàjẹ́ bọ́gà á máa fẹ́ á máa hù kò lè tóbi tó jàpá ìjàpá gan tó ń gbèrú láti jẹ kòkòrò ìjàpá ni kòkòrò tún bá lè ẹnu ìjàpá ò tẹ̀yìn ló bá yarí lódì ọ̀pọ̀ yọrin o èmi mú kòkòrò mo fi sẹ́nu fún jàpá o mo mú jàpá wálé láti fi àṣejẹ nítorí ọ̀tá tí wọ́n fẹ́ mi fò ṣe ìta àtẹlé nìní tí wọ́n fẹ́ mi fún yà jẹ mo fi ṣẹ́gun alárùkà gbọ́tẹ̀mí ikú òfẹ́yẹ controversial wà bẹ́ẹ̀ nǹkan tá a fẹ́ deliver àti deliver àwọn tó ní nǹkan wọn oníkàlùkù ti ṣe kí ni ó ti píkì tiẹ̀ kò dìgbà tá a bá ṣe yàmàyàmà tí wọ́n bá gbé wa ọgbọ́n àgbàlagbà so òní every olórin tó ń kọrin ẹ̀ ló mọ̀ pé ju controversial lè máa ṣe bọ̀ kí lè pọ̀ dùn ká fi orin wa ẹ̀ ká fi encourage àwọn èèyàn káwọn èèyàn lè máa fojú responsible fellow wòówù ẹ̀ tó bá ṣe kí ni tó bá kọ́ fún mi. ayé sáyé béèrè méjì àkọ́kọ́ ni pé lẹ́yìn ìgbà tí ẹ lọ sọ́dọ̀ Alhaji Saheed Osupa ìlọ́tọ̀ ló ti wà nígboro ó padà wálé ní ó padà sọ́dọ̀ gáì ní ẹ̀nà àbíkọ́ lẹ́kan pé kò sọ́dọ̀ di camp mbẹ̀ nígbà lẹ́yìn ọjọ́ yẹn tẹ kúrò ǹjẹ́ Alhaji Pasuma ṣe sọ̀rọ̀ after that àwọn tó kàn sí ṣe sọ̀rọ̀ pé ẹ̀fí camp wọn ni ó dàbí pé Tọ́pẹ́ fìsì tẹ́lẹ̀ now Osupa ìtọ́jà nǹkan tó náà ni pé ọmọ wálé náà ń pè yín ọmọ ti wálé
ọmọ ò lọ síbi ìgbàgbọ́ náà tẹ́lẹ̀ but ṣe mọ̀ pọ̀rọ̀ Yorùbá lágbára ọ̀rọ̀ àwọn Facebook level ọ̀rọ̀ social media èèyàn tó bá ti lórúkọ tó bá lórí pípé kò gbọ́dọ̀ máa tẹ̀lé ìwọ gbájúmọ́ ṣe ẹ̀mọ́ tó lọ just do the right thing ṣe get and Ọmọwálé fine the golden son is back fine I'm back because wọ́n mọ̀ igbó mi ti fi ọ̀gá yìí ilẹ̀ ti pẹ́ because ọmọ pọ̀ kà mí story wa ò ṣe àìtí gbogbo iná lè ṣàwà bẹ̀ nígbà yẹn tí bàbá pọ̀ mọ́ ẹ̀ sẹ́yìn so ó ti pẹ́ gan ṣùgbọ́n nǹkan tá à ń sọ ni wípé everybody ń ṣe ọmọdé mọ́ òun ṣe ọ̀rọ̀ táwọn social media ń sọ ni fẹ́ máa gbọ́ àwọn tó ń sọ̀rọ̀ yẹn wọ́n kàn mọ àwọn pípé wọ́n kàn mọ Pasuma lólórí wọ́n mọ Òṣùpá náà lólórí wọ́n mọ wa wọn táwà tàṣùmọ̀ yẹ wọ́n mọ wa wọn táwà irú sí nǹkan tó ṣùpá ṣe lẹ́nu mẹ́ta yìí tó lọ sílé Alhaji Wasiu Alabi yẹn ẹlòmíì ò expect ẹ̀ rárá ṣe understand so wọ́n mọ Pasuma jẹ́ nǹkan tó yẹ pé sorry tí Bọ́lá ò rí nǹkan kan ro orí nǹkan rẹ̀ ẹ máa wò náà pàṣẹ rí i pé ẹnìkan lọ ilé ẹnìkan pẹ́pẹ́ lóò tó bá láti dé eré láǹfọ̀mọ ayò ṣe gbogbo life Pasuma is all about entertainment ṣẹ́gẹ̀t gbogbo life is all about entertainment tí Bọ́lá o èmi mọ̀ wá àwọn tèmi bá dì jẹ́ mo mọ̀ wá àwọn tèmi bá dì wọn sì ń lé wà lamẹ́ríkà báyìí òun wọn àwọn tèmi bá dé. inú ìjọ kí ló tún lè ti dìde ok n sọ̀rọ̀. sábẹ́ ní kíkọ́ ní kérúbù. mo ní kọ́sẹ̀ tó fẹ́ bèrè náà. ọmọ lè lọ ó darẹ̀. ó lè kọ́ ní kérúbù. ìgbà ti pẹ́ o orí tó lè fún mi lálá tí mo máa kọ́. lọ́wọ́ ẹ̀ inú ìjọ nígbàgbọ́ ni ẹ sọ pé ẹ ti jáde tẹ máa ń pè gẹ́gẹ́ bí àwọn kan tó máa pé àwọn kan kọ fújì wọ́n máa bèèrè pé mùsùlùmí ló máa ń kọ fújì pàápàá jùlọ pé àìjíwèrè nígbà tí wọ́n bẹ̀rẹ̀ orin fújì ojú ò làwọn èèyàn ṣọ́ọ̀ṣì yín àbáwọn tẹ̀jọ jẹ́ kìrìsìtẹ́nì fi wó igbá nígbà yẹn pé ọmọ yìí ó ṣe bóyá lọ pé àlómìí kan nígbàgbọ́ pé bóyá pé. àtúndé ní mẹ́kà náà lẹ́nu. àtúndé ní mẹ́kà lẹ́nu. àdẹ̀ríra ibi lórúkọ yín àrí òjìdí tọ́pẹ́tọ́pẹ́ náà rí. alákọ̀ọ́kọ́ àwọn tó ń sáré Usain Bolt àwọn tó ń jẹ̀sìn Matazi àwọn tó ń gbábọ̀ Messi àti Ronaldo àtàwọn tó ń kọrin bẹ́ẹ̀ 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 ṣe rí kíní ẹ̀ ẹ̀bùn ni látọ̀dọ̀ náà tó fún yọ̀ọ̀ká ẹ̀ gbígbà mo fún ẹ gbàgbé ibi tó bá ti ṣẹ̀wà Ọlọ́run ló fún yọ̀ inú ọpọlọ yàn ní gbogbo ẹ̀ wà Ọlọ́run ló dẹ̀ fún yọ̀ bí a mọ wá láti kérúbù kan bákan ṣáà lóhun bí ṣe máa ṣe ń dìṣẹ́ òun ní fújì bákan tí mo change ẹ̀ ìbọn lọ́hùn èmi náà mọ bó ṣe ṣẹlẹ̀ mo kàn rí pé fújì yẹn ń wù mí and I went through it mo dẹ̀ rí kọ́ mo dẹ̀ rò fújì mo dẹ̀ ẹ̀bùn ní ẹ gbàgbé ọ̀jíwèrè ẹ tí ó bá dẹ́gbọ̀ ẹ̀ lè rí wéré ẹ̀gbọ́n tí tó bá jí ó ti fórí ara ẹ̀ ẹ mọ iye onífújì tó wà ní tí bá kọ nígbà yẹn tí mi bá lọ́wọ́ mú kọ́ àìmọye àwọn tọ́mọ ọkọ̀ jù wá lọ tán rí wọn ẹ̀ nà tó yẹ pé wọn ò rí wọn rà ẹ mọ iye eléré tó wà Mushin láwọn ayé ìgbà tí mo sọ fún mi lọ́jọ́ Sunday eléré tó ṣe jọ́ọ̀bù Mushin ní ọjọ́ Sunday ní ìgbà yẹn we were more than 50 from one junction to another from one junction tó bá eléré kan máa kọ níbí ẹ bá máa dẹ́gbẹ̀ẹ́ mẹ́rin tí ní ká bẹ́ẹ̀ ẹ bá máa rìn láti challenge déèdì òru bẹ́ẹ̀ máa rí wọn ní every Sunday bọ̀ torí pé mi jọ mo ní mọ́tò èmi ṣe wò pé ọmọ Sunday yẹn eléré tó máa ń pọ̀ jù bí tí mi lówó gba iṣẹ́ lẹ́gbẹ́ màá tó lọ gba iṣẹ́ mi ní lówó oníṣẹ́ sàn tó máa lé mi kiri eléré ti ń pọ̀ jù lọ́jọ́ Sunday èmi kàn pọ̀ ọjọ́ wo lówó máa ń tún máa làwọn èèyàn máa ń ráyè tó máa wà lọ́wọ́ wọn ní Mushin Òṣòdì local government mọ̀ pé ibi tí music wa mọ̀ ń bà yẹn náà nìyẹn mo kàn rántí pé ọjọ́ Tuesday náà máa ń gbà sùn àná káàṣì máa ń flow bí mi ṣe lọ fi jọ́ọ̀bù tẹ̀mí sí Tuesday àwọn ọmọdé mọ́tò ẹgbẹ́ mi dẹ̀ mú agbègbè dẹ̀ wọnú ra wọn so ó dàbí pé mi lọ́jọ́ yẹn mú so ìgbẹ́ wà kí n bá wọn ṣe jọ́ọ̀bù every Sunday even kan for the fact pé mi kí n bá wọn ṣe jọ́ọ̀bù every Sunday mọ́ yẹn ó wá fún mi láwọn advantage kankan
tẹ́ pé ẹlòmíì wọ́n ti mọ̀ pé tọ́pọ̀ ní ṣíjọ́ lọ́jọ́ Sunday láéláé àwọn ẹlòmíì máa pè mí fúnra ara wọn ni pé Tọ́pẹ́ abẹ́rẹ́ kò ṣe ṣòfò àwọn fún mi lówó kò ní jẹ́ pé mi ni máa tó lọ fowó mi gba ẹnìṣẹ́ bọ́jọ́ Sunday ni so àwọn tó ti lọ ṣe jọ́ọ̀bù wọn lẹ́gbẹ̀ẹ́ títí ẹ̀ tó bá máa kọ́ni tó bá máa padà wá ibi tó ti máa bí mi wọ́n máa ní bó ní mílì báwọn èèyàn wà bẹ́ẹ̀ so bí gbogbo ẹ̀ ṣe bó ṣe ń sún lọ síwájú ni bàbá mi Muslim ni bàbá mi torí mi ò lálẹ́ kan ìgbà tí mo ní ṣọ́ọ̀ṣì mo ti bẹ̀rẹ̀ I'm from polygamous family and bàbá mi is a Muslim my mom sí mi ni Christian and I spend all my life with my mom sí so nǹkan tí mom sí mi ṣe ń gbà yẹn lèmi ṣe bọ̀ mo mọ̀ pé mọ́sí gbogbo a máa ń lọ sọ́dún iléyà aláàtì máa ń ṣọdún iléyà gan. nílùú wo. I'm from Ogun State Abẹ́òkúta ẹ̀gbá mọ́níjà bí ọmọ gbogbo àkàlà ọmọ ẹ̀gbá fúngun gbọ́ ọmọ ẹ̀gbá fúngun ọmọ àgọ́kà ọmọ gbàgbọ́ra ni mí lápúlé ẹlẹ́sìn ńlá bí tí mo ti wá nìyẹn so pọ́sí bí bá ṣọdún iléyà kan níbi pé gbogbo nǹkan ti dáǹsì ká má sọ̀kan mi so mo mọ̀ pé we are Muslim so gbàtí mi náà dẹ̀ ti ń dàgbà mo rò pé ẹ̀sìn dáàdì mi lóhùn ó dẹ̀ tó bá ṣe tí mo ṣe kí ká tó wá ṣe ẹnu ní gbáragun àbí olùkọ́ ti ń da ẹ̀ka tó máa lọ àwọn ọmọ ta ni mí o mo ṣe gbóró gan o onímọ́tò ni mí o bóò ní ìrírí yẹn ń gbà yẹn ṣé lóòótọ́ ṣé ẹ̀kọ́ kan fún onímọ́tò àbí ẹwà dágbọ́lẹ̀ wà ní àwájàgbé ọkọ̀ ejò. wọ́n lè wá jàgbé ọkọ̀ ejò mú sí náà dáàbò náà ni ọmọ ní dáàbò ìdílé àwọn ìdáàbò ìdílé àwọn nǹkan tí mo ṣe kí mo fi rọra mi lọ sí school secondary nígbà tí wọ́n ti ń dì so conductor ni mo ṣe tí mo fi rọra mi tó fi san owó school fees pẹ̀lú táwọn àbúrò mi mo ń ṣe conductor náà ni mo ṣe job ní junction ní Mago junction tí bá ti rówó gba iṣẹ́ ìgbà tí mi ò rówó gba iṣẹ́ mọ́ àwọn girlfriend tí tèmi náà nígbà yẹn kéékèèké àwọn ọmọ yòó ní tí àwọn máa ń taro gan nínú owó lórí West Street àwọn ọmọ yàrá láta ọkọ̀ àwọn ọkùnrin ọmọ àti ẹlọ́jọ́ màmá wa ni Àtọ́pẹ́ òkọrin lébi nípa ìlú oníṣẹ́ o àwọn ẹ̀nà ọkọ̀ ẹ̀ àwọn obìnrin náà ẹ̀pù mi jù obìnrin ló ẹ̀pù mi jù even though the first wife tí mo fẹ́ kọ́ lọ́fọ̀ mọ́kẹ́ ìyẹn gbogbo wọn dàgbọ́ lọ́rùn ẹ̀ sí mi àwọn obìnrin náà ẹ̀pù mi jù so ọmọ onímọ́tò tí mo sọ ẹ̀ dáńfó náà ni mo wà mo ṣe kọ̀ńdọ́tọ̀ lẹ́yìn dáńfó ìgbà yẹn wọ́n máa ń kọ́ṣẹ́ mọ́tò ìdàbí wíwá òkè wá ń sìn mo ṣe kọ̀ńdọ́tọ̀ abá iṣẹ́ tán ọ̀gá mi máa fún mi lówó lọ jẹun kò ṣe pọ̀ gbowó iṣẹ́ tó ṣe lọ jẹun ẹ̀rọ máa fi fiṣẹ́ hàn ẹ̀ ìgbà tó yá ikọ̀ nínú àsọ̀rọ̀ òkúrò èmi náà ti ń rówó mo yẹ ṣe kọ̀ńdọ́tọ̀ yẹn mo ti jáde bíi pé ọ̀gá mi ń fún mi lówó iṣẹ́ kankan mo ti ń sún mọ́tò síwájú ní gáréèjì ìgbà tó yá ọwọ́ mi dúró mo ti wà ní ìdọ̀kasẹ́ mi ìgbà tó bá dọ̀kasẹ́ mi máa ń gbà kí tiẹ̀ ìdájọ́ díẹ̀díẹ̀ kí mi náà ní dáńfótò báyìí ló náà máa ń to dáńfó gbà yẹn bí i 55,000 tó bá fẹ́ to dáńfó. wọ́n tó ń gbà yẹn. wọ́n tó ń gbà yẹn. kò tí ì sí Tòkunbọ̀ àbí. Tòkunbọ̀ wà àwọn náà tó máa ń dábàá Tòkunbọ̀ ara wa ló dábàá Tòkunbọ̀ àwọn sẹ́ẹ̀tì wa wọ́n máa ń tò so mo fẹ́ tó gbà wọ́n wó láti tó ibi tí mo ti ń wá yẹn ní fújì kárí àmì ti ló ti lọ sókè so ṣé ìpàtà yẹn ṣì wà síbí àbí báwo. níbo ni tí mo ti bímọ tó ti first son is 24 years tí màá ma ṣe yàmàyàmà bí irú àwọn yẹn náà bàtà mi ti bá wọn tí bá ti ẹ lè rí bí wọ́n ti ń jà ọ́ ní wàhálà bá ti wà máa lọ ní agbára mi mọ̀ nǹkan tó fẹ́ fi ṣe tàbí fẹ́ bá jà tí pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n gbé dání orúkọ tí wọ́n wá sí tí ò ti tò ẹni bá wà lọ yà á lọ gbé sí kiri àjọpọ̀ ní ìjà mẹ́rin ní ọba ṣe ẹ̀fún máa lọ station mo lè máa ọgọ́ ọlọ́pàá dàda wọ́n máa bí léèrè nǹkan tó rí lọ́bẹ̀. ìyá ọdún kàṣẹ́ ká máa lólé wa unit mélòó lẹ́ni ní Èkó báyìí. unit garage mélòó. ẹ máa lọ bọ̀gá olú ọmọ sílẹ̀ ẹ máa lọ. ṣọ́ọ̀tì ẹ̀ fún yín kọ̀ọ̀kọ̀ gà tó pẹ́ wọn náà máa gba máa gbélé. wọ́n fún wa náà à ń gbà ní èlé dúró bẹ́ẹ̀ ni àwọn ọmọ ní máa fi àwọn ọmọ ṣẹ́ẹ̀mù máa fi síbẹ̀ ó lé ọmọ ṣe dáadáa ọlọ́run ayédáadé ó ṣe dúró nílé ṣe bá lè jù wọ́n fún wa à ń gbà wọ́n fún àwọn ọ̀gá wa náà ẹ má lọ pé ìbò sọ bẹ́ẹ̀.
God bless. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 00